ire bá mi délé ọlá Tokunbo ọmọ Lawal John wọn pàdé ọdún orí kádùn mo bá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó ní ọ̀tún rọ́dún mo bá ọ kí olóore mo kí olóore mo kí olóore mo bá ọ kí Jésù Kristi alágbàlà déwúre alábẹ́ẹ̀nú àhásásí ọ̀gbàgbà tí gbà láàyè lára pọ̀dún ìwọ náà kọ́ Elédùmarè ọba ni ọ̀pọ̀ náà jọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́ John ọ̀pọ̀lọ́ jùlọ tán ti filẹ̀ bora bí aṣọ àbùràzákì dákun mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó ní ọ̀tún rọ́dún wá nífẹ̀ẹ́ ilé ìsàṣemọ̀ lágbára Ọlọ́run ọba àmọ́ bí ọjọ́ rẹwà lọ́kùnrin ni abaṣọ́ṣe dédé ara bó bá rẹ́rìn músẹ́ àmọ̀dámi lọ́rùn a sì mọ́ mórí ẹni wú bí ó bá sí ọmú ọlá Tokunbo bí ó bá sí ọmú tí ń bẹ láyà obìnrin ni àtìlẹ́kẹ̀ tí ń bẹ nídìí ìyàwó tó sì bá lẹ́wà jobìnrin lọ Àṣàkẹ́ ọlá mo wí bẹ́ẹ̀ wọn ò yọ ọ̀wọ́ wí rárá kọ́ọ̀dún ọkùyèdún ọdún rẹ̀ lọ sí ìmọ̀ṣe ní báwọn náà jà wérewére ní báwọn náà jà wàràwàrà àgbófọwọ́páwú ire bá mi délé àdàgbà fẹ́rígi jóbi ikú oníjọ́mọ̀ sọnù lọ́wọ́ rẹ̀ àrùn oníṣò ọmọlẹ́ bí ewúrẹ́ aya ò wá ní kú mọ́ lórí àrídùnnú rẹ̀ onídìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọdún ayọ̀ ọdún dùnnú ọdún rẹ̀ lọ́mọ ṣe ire gbogbo lágbára Ọlọ́run ọba Ìjẹ̀bú ni ọmọ èrè ní ìwà mọ́mọ́rílẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ní ìwà ọmọ adúrú mádé ọmọ adúrú mọ́ṣú pẹ̀dì ìyẹ̀jẹ̀ ọmọ aládìyẹ gbogbo mọ̀nìgà yìí fẹ̀yìn ẹ̀yẹ bí awó kẹ̀ǹgbẹ̀kẹ̀ǹgbẹ̀ ọmọ adìyẹ porí òrù lẹ́pọ̀ lélẹ̀ ọ̀pọ̀ lélẹ̀ ara òrokùn bẹ́ẹ̀ ara òradìyẹ ọmọ òṣèṣe ni yọ̀ǹyọ̀ ọ̀yọ̀mọ̀yọ̀ mímọ́ ti ṣe mí ò lè pa ní Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè níwà ọmọ mo níṣu nílé wọn ò rọ́ọ̀bẹ ọbẹ̀ bàbá wọn ti ló ń bọ̀ ọmọ mo rẹ́yẹ wọn ò rókò bàtí mo rókò tán ẹ̀yẹ sì ti fò lọ Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè níwà gbogbo ọmọ Ìjẹ̀bú pátápátá lọ́mọ awùjalè ọmọ àfi dípọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ ajagbalúra wo mẹ́gùn wọ gbó parí ìbà ló kọ́kọ́ mẹ́gùn wọ gbó rẹ́mọ ọmọ onígbó mọ̀dé ọmọ onígbó mọ̀wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò sì dẹni ẹbọra ní nílé bàbá tó bí ọlọ́mọ ni ilé ọmọ olódò kan odò kan ó dẹ́yìn kù lé olùjù odò sùmàrè ọmọ àfijù Jẹ̀bú ti fọ̀pọ̀ ẹ̀já pènà lé ọmọ báńtà ọmọ awùjalè wọ́n lè pé ó pàjẹ́bú mo ní kó padà ìrọ́lá bàbá yín ní kébé wọn láyé tàbí láìlà sí wọn sí lóògùn ọwọ́ kàkẹ́ pé ó pàjẹ́bú aṣọ wọn a máa dúdú bíi kóró sinmi lẹ́dàkùn mọ́ dábí ẹ̀dùn mọ̀rọ̀ bí òwe bó bá di kí mọ́ kì í ọmọ lè wí dọ̀ọ̀là dákun mọ́ dá gọ́jọ̀gọ́jọ̀ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé tóks ọlá Tokunbo ire bá mi délé Abdulrasaq ọmọ Lawal mọ́mọ́ bínú pé mo bá ọ láyé mo pè ọ lókọ náà pẹ́ nílá lókọ náà pé gbajúmọ̀ láwùjọ ọ lè mọ̀ ṣe ìparí ó sì mọ̀ ká ní ayé òní bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ báyé bá bọ́ lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ ńlá àdì ọ̀ní gbọ́mọ sí ọ nígbàyà sí ikú òní lè yọ sọnù láàrin àrùn oníṣò ọmọlẹ́ bí ewúrẹ́ ẹni bá ní ọkú ni kó ṣáájú ẹkú ọ̀rọ̀ bí ẹkún kan ò ní wọlé tọ̀ ọ wá lágbára Ọlọ́run ọba ọdún ayọ̀ ń lọ sí ìmọ̀ṣe ọlá Tokunbo ọ̀gá ẹ̀kọ́ ọdún